Ẹ kú dédé ìwòyí, òní lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù keje ọdún 2024. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Dangote ti ń gbé ìgbésẹ̀ láti ta ilé-iṣẹ́ ìfọpo rẹ̀. Ilé-iṣẹ́ NNPCL wọ gàù lábẹ́ rẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ra ilé-iṣẹ́ ìfọpo ọ̀hún kí wọ́n ṣe bó ṣe wù wọ́n. Dangote ló sọ bẹ́ẹ̀. Wọn yóò pa ilé-iṣẹ́ ìfọpo eléyìí náà bí wọ́n ṣe pẹ̀lú àwọn 4 yòókù látẹ̀yìnwá. Wọ́n ní NNPCL kò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà dáwọ́ gbígbé epo wọlé láti ilẹ̀ òkèèrè dúró. Dangote sọ ìdí tóun fi dáwọ́ dúró lórí ìdásílẹ̀ iléeṣẹ́ irin. Ó ní ara rẹ̀ náà rèé. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà, Kamala Harris ṣe ìlérí láti fi ìtàn balẹ̀. Trump ní yóò rọrùn fóun láti fẹ̀yìn rẹ̀ jọlẹ̀ nínú ètò ìdìbò ọ̀hún. Biden gbọ́dọ̀ kọ̀wé fi ipò sílẹ̀ ní yàjóyàjó. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀. Ilé ìfowópamọ́ Zenith gba ipò rẹ̀ gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àjọ Tier 1 Capital ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún ìgbà 15 léraléra, tó sì tún wà lára àwọn ilé ìfowópamọ́ 1000 kan àkọ́kọ́ lágbàáyé. Níbi ìpàdé àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ tó máa ń wáyé láàrin ọdún, Ààrẹ Tinubu yànnàná àwọn àṣeyọrí àjọ ECOWAS. Ní ìpínlẹ̀ Kano, gómìnà Yusuf fi ìdùnnú rẹ̀ hàn láti ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀. Ní ìpínlẹ̀ Edo, Ṣíọmọlẹ̀ sọ̀rọ̀ lórí pípadà Ṣàìbù sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ká sì máa wò ó ná bí orúkọ Abíọ́lá. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè yìí lábẹ́ àbùradà Conference of Nigeria Political Parties CNPP ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti má ṣe dá lábàá pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ láti bẹ́gi dínà ìwọ́de àti ìfẹ̀hónúhàn Tinubu gbọ́dọ̀ lọ tí wọ́n fẹ́ gùn lé. Ìròyìn eré ìdárayá. Ìjọba àpapọ̀ ti buwọ́lu bílíọ̀nù lọ́nà 12 náírà fún àwọn olùkópa nínú ìdíje Olympic 2024 fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ darapọ̀ nípa títẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.